tó Ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àdúràpè agbẹnumọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọba tí gbára àdúgbò abọ́gbọ̀wọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ọpẹ́ nípò káwáyé nínú oṣù tuntun ẹ̀yin ènìyàn mi a kú oṣù tuntun àdẹ̀kù múra ọdún ti kù ọjọ́ mélòó kan lé ní báyìí ọdún kérésì ọdún tó wà ní oṣù yìí ọdún èṣù láàlú tá a ṣe ní December 24 lọ́dún èṣù àádẹ́ tó ń ṣe ọdún Ọya ní February 2nd nílùú ọba àgùn lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba gbogbo àwọn ọmọ Ọya a kú ọdún a kú ìmúra ọdún tiwa náà ti dín ní oṣù kan lénìí ó ti lé ó kù oṣù kan àtọjọ́ kan lénìí fọdún Ọya ọdún èṣù òun náà ti dín ní ọjọ́ kan lénìí December 24 lágbára lọ́wọ́ lọ́wọ́ ní gbogbo ilẹ̀ òtù òjèrè láti ṣe ọdún èṣù káàkiri àgbáyé àkómọ́ra àsìkò ojú lọ́nà. Ibẹ̀yìn ẹ̀mí òṣòro ọ̀gá yẹn láti lójọ́ pa àtẹ̀dẹ̀jọ́ ká ti fún jòróró ẹ̀yin ọ̀sálà sólò òṣòlò ńsálà ẹ̀yin tó wẹ̀ nínú omi sálà ńsólò ẹ̀yin àgbàlagbà obìnrin akásọlérí mọ̀rẹ̀rù obìnrin bámibámi tán yanyan ẹ̀yin àtòróró jẹ̀ fún ọ̀gá làǹtà ìbá yín o ẹjẹ́ ojú wa ṣe ẹ jẹ́ kí gbogbo àdáwọlé wa ẹ jẹ́ kó yọrí sí dáadáa ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú sẹ́ àní ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ẹgbẹ́ borí gbogbo àjogún pátá ẹ má jẹ́ kí pàtà kó ká wa. Ìbá láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún bá dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ẹwọ́ra ti jẹ́ látọ̀ pa èṣù má ṣe mímọ́ sí ilẹ̀ Yorùbá má dalẹ̀ Yorùbá rú gbé wa borí ọ̀tá ni má jẹ́ kípa ọ̀tá ọ̀ká wa ṣàánú wa onílẹ̀ Yorùbá o jẹ́ àṣàṣeyọrí má jẹ́ kípa ọ̀tá ọ̀ká wa ọ̀tá alẹ́ ọ̀tá òde má jẹ́ kípa àwọn ọ̀ká wa o ò dọ̀wọ́ rẹ èdè àìyedè ọ̀rẹ́ ìtúká má jẹ́ ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ má jà ṣe ọ̀tẹ̀ má jà tójú ilẹ̀ mọ́lẹ̀ má jẹ́ kẹ́gun ayé ogun wa lẹ́sẹ̀ má jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀kà ènìyàn má jà bá wọn tẹ̀ ẹni táwa ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà ó dọwọ́ rẹ wọlẹ̀ má jà bárò ẹni bẹ́ẹ̀ dá papọ̀ abẹ́ọ́ ni ó dọwọ́ rẹ bí ó ti rí nu. Níwàyí a mú ètò kan wá lánàá tá a sọ̀rọ̀ nípa ọ̀nà táwọn ìjọba ń gbé ọ̀rọ̀ ètò àwọn agbénipa tó ń gbégbà tí wọ́n ń dọ́gbọ́n oríṣiríṣi láti fi ṣe cover up púpọ̀ nínú géèmù tẹ̀rí tó ń play yẹn ẹ̀ rí i pé bá a ṣe ń sọ náà agbọ́rò pa Amẹ́ríkà wọlé lánàá sí Sambisa Forest agbọ́rò wọn lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ìròyìn ti ń fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pa Amẹ́ríkà ti wọlé lánàá nítorí pé àwọn agbésùmọ̀mí àwọn gan ò dáwọ́ dúró ẹ mọ̀ pé àwọn pípọ̀ ìkọlọ̀rọ̀ sí ni wọ́n mo sọ lánàá mo ní Usman Dan Fodio agenda là ń bá lọ inú mi dùn pọ̀pọ̀lọpọ̀ wọ́n tètè mọ nǹkan tí mo mean a lot of people ló ti ronú lórí ọ̀rọ̀ yìí tí wọ́n rí wípé wọ́n kàn ń fẹ̀kọ́ tanná fún wọn ajẹni gbogbo ayé ló mọ ibi tí ọ̀rọ̀ náà ti ń wá gbogbo ayé pátá ló mọ̀ ọ̀rọ̀ náà dàbí ìgbà tí
Ṣàngólọlá rí ẹlẹ́mọ̀ṣọ́ ni tó ní ẹlẹ́mọ̀ṣọ́ kásẹ̀ rẹ̀ lẹ̀ mórí ọ ṣùgbọ́n ní wọn èrè ọ ni ẹ̀rí pa àti rídìí àti afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìẹ àṣírí gbogbo àwọn tí ń dọ́gbọ́n gbogbo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín pátá àṣírí wọn kàn tú ni ọlọ́run ò fàṣírí wọn bò rárá ẹ lọ wo dáadáa níbi tá a bá ọ̀rọ̀ dé lórílẹ̀‐èdè yìí nígbà tí àwọn èèyàn wá ṣe ìwádìí dáadáa wọ́n rí wípé ọ̀rọ̀ nǹkan àlùmọ́nì ilẹ̀ tẹ́ ló ní àwọn kan rí tí ń jẹ́ kí àwọn Fúlàní ó máa ṣòro tí ń jẹ́ kí báńdíìtì ó máa ṣòro ṣé kó tó ní gbọ́ rí nǹkan àlùmọ́nì ilẹ̀ kọ́ ní báńdíìtì ti ń ṣòro ni òun ló jẹ́ mọ́ sọ̀rọ̀ kan lọ ládàá tó wà tó sápamọ́ lórí tí mi ìrántí sọmọ́ nígbà tí mo sọ̀rọ̀ pé after 30 years 1804 táwọn Fúlàní dé after 30 years wọ́n ti ń dá wà lálẹ́ ilẹ̀ Haúsá o tán ti gba Kánò gba Sókótó ìlú Sókótó kì í ṣe Sókótó ní jẹ́ tẹ̀tẹ́lẹ̀ Gobir ni gbogbo èèyàn mọ̀ sí àwọn náà yí okọ̀ bẹ́ padà nígbà wọ́n gba Kánò tán Kánò ní kápítà àwọn Haúsá ibẹ̀ ni ìran Haúsá ti pọ̀ jù wọ́n dábẹ̀rú wọ́n gbàbẹ̀ lọ́wọ́ wọn nítorí pé àwọn aràn yẹn wà accommodate bí ìran Yorùbá ni wọ́n gbàbẹ̀ lọ́wọ́ wọn irọ́ ẹ̀sìn ni wọ́n pa wọlé wọ́n á mú ẹ̀sìn wọn àbọ̀ kì í ṣe ẹ̀sìn gangan náà mú bọ̀ wọ́n fẹ́ gbalẹ̀ yín ni àti ọ̀rọ̀ yín wọ́n fẹ́ dominate yín táwọn ti rí pé ọ̀rọ̀ ń bẹ fún yín wọ́n dominate àwọn oníwà máa yàn lé yín lọ́wọ́ ṣùgbọ́n àṣírí yìí àwọn bàbá wa mọ̀ àwọn èèyàn kan láàrin wa tí wọ́n ń jẹ ní dìmọ̀dàrú yìí nínú ìbàjẹ́ yìí wọ́n wá ń pawọ́pọ̀ jọjọ rìnrìn àjò before 30 years aṣọ ni wọ́n hit Ìlọrin wọ́n gba Ìlọrin lọ́wọ́ Àfọ̀njá ṣe é rántí wọ́n gba Ìlọrin lọ́wọ́ Àfọ̀njá wọ́n da Ọ̀yọ́ lérú pàtó di 1840 wọ́n gbógun wọ̀lú Òṣogbo tí gbogbo táìmù tá à ń sọ yìí ẹnìkan ti mọ resources tí Fúlàní dámọ̀ nílẹ̀ Nàìjíríà ṣé wọ́n ti ń wa kùsà lórí ilẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà di oríṣi tán wọ́n gbà yẹn ò dúrín lọ àwọn bàbá sì ló mọ mẹ́tọ̀ tó fi ń warin Fúlàní ìwarin àwọn bàbá wa ní ń warin fúnra wọn kò sí possible kálejò wa mọ tójú ẹlẹ́sẹ̀ mọ́sàn-án kà á lórí ilẹ̀ rẹ̀ pé kí ló tó ń wá pákí gbẹ̀yìn àbí kí ló tó ń wá ṣu 1840 àwọn bàbá wa gbéná wojú àwọn Fúlàní mọ̀tàrí pé gamagama wọn yìí pọ̀ ẹ ti dọ̀yọ́ lérú bó ṣe pé àwọn ará Ọ̀yọ́ ló gbé jòrú sára wọn nípa tí ń ṣẹlẹ̀ lẹ́ni tá à ń kìlọ̀ fáwọn èèyàn wa kan tẹ̀ ń parọ́ tẹ̀ ń fagídí fọ́ọ̀sì wa ká bá wọn ṣe ń ló ba ayé Ọ̀yọ́ jẹ́ tọ́yọ́ fi wó Ọ̀yọ́ ọjọ́ òun là ń sọ o tó da ìlú Ọ̀yọ́ ọjọ́ òun rúdù nípa pé ẹ̀ẹ̀kan fẹ́ràn wọn ni ẹ fi wọ́n lè yẹn dáadáa ni wọ́n tó bọ Ọ̀yọ́ jẹ́ nù èèyàn dáadáa ni wọ́n Àfọ̀njá rí wọn àwọn ilé yóò wúlò fún mi kíní kan àwọn náà bá yé Àfọ̀njá jẹ gbogbo ẹni tó bá ti bá lóyà sí wọn wọ́n padà gbẹ̀mí ẹni yẹn ni wọ́n fọ̀bẹ̀ yẹn jẹ́ nítọ̀ níṣu bọ́ọ̀ fi Fúlàní sọ́lé yóò gbàyàwó rẹ̀ yóò pa ó yóò gbàyàwó yóò gbọmọ lọ́wọ́ rẹ̀ wọ́n gbalé rẹ̀ bọ́ ti rí nù báwọn ti rí nù. wọ́n wá da ìrìn àjò ilẹ̀ Yorùbá rú 1840 àwọn bàbá wa wọ́n wá kóra wọn jọ wọ́n fèsì wọn ní 1840 nígbà tó di 1878 again wọ́n tó gbógun yẹn wá again àtúnfèsì wọn òun la fi sinmi lórí lọ́rọ̀ wọn fi
lọlẹ̀ wọ́n rí pé àwọn ọ̀ràn yìí wọn ò ṣeé fèsì torí àwa gan jagunjagun ni wá látilẹ̀ àwa tá à ń bára wa jagun. Ẹ bá lọ wo gbogbo ogun tí Yorùbá jà láyé ara wa la bá jà dùn. Òun sì ló fún wa ní agbára láti lè coordinate ara wa dòní dọ̀la. Ntọ́lọ́run fi sọ wá da kí nìyẹn láàrin ara wa la fi dára wa mọ̀ la fi mọ̀ bá a ṣe mọ́. Agbára tẹ bá rí lóńdó ẹ bá lẹ́kìtì, agbára tẹ bá lẹ́kìtì ẹ bá lẹ́ṣà, agbára tẹ bá lẹ́ṣà ẹ bá nílẹ̀ Ìjẹ̀bú, tẹ bá délẹ̀ Ìjẹ̀bú ẹ bá lábẹ́kúta, tẹ bá kó lábẹ́kúta ẹ bá Ìbàdàn. Báwọn bàbá wa ṣe rìnrìn àjò wọn nu, wọ́n dá oríṣiríṣi ẹgbẹ́ lẹ̀, oríṣiríṣi ẹgbẹ́ ni wọ́n dálẹ̀ láti lè fi ìmọ̀ ṣọ̀kan, láti lè fi kún lókun káwọn nǹkan tó jẹ́ nǹkan wa kó má bàa bọ́ sọnù lọ́wọ́ wa. Àwọn bàbá wa gbìyànjú ṣùgbọ́n lẹ́nìí àwa tá a jọ mọ́ bí ìran kẹjọ lọ́pọ̀lọpọ̀ àwa tá a wà lórí ilẹ̀ lẹ́nìí àbí ìran kẹfà àwọn aṣèyàn bí ọkà adẹ bá kọ́lẹ̀ bá bàbá wa ti rìn adẹ ń sọ ní gbogbo ìgbà kí lẹ rò pa á lè ṣe àpérò ọmọ Yorùbá pé kò sẹ́nibọ́dì tó jẹ́ gbogbo àwọn ọlọ́lá ìlú yìí ní gbogbo ìran tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ìran tí ò tí prepare dé Fúlàní, kò sí ìran yẹn lẹ́ni tá a dó yìí tí ó prepare dé Fúlàní wípé lábẹ́ bí tí òkú gbogbo tí wọ́n bá gbègbè àwọn ṣetán everybody ti prepare. Yorùbá nìkan ni ò tí prepare tí sì ló fà á torí pé alọ́mọ tí ń tukọ̀ orílẹ̀‐èdè yìí lọ́wọ́. Ṣùgbọ́n èmi jíjí kó yé nìkan lánàá tí sọ pé nítorí pé Bọ́lá Tinubu ni kì í ṣe torí Bọ́lá Tinubu ní òjò Yorùbá ó prepare. ẹnu lẹ́bọ ni ò jẹ́ kí Yorùbá ó prepare. Ẹnu lẹ́bọ because àwọn ará abẹ́ ti wọ̀ wá láàrin. Tẹ́ ẹ bá pe irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó jẹ́ ọlọ́lá alẹ̀ yìí jókòó lónìí pé Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ò jókòó ìtí ń ṣẹlẹ̀ sáwọn ará rẹ̀ yìí kí ni wọ́n rò pa lè ṣe sí. A nídìí ìrànlọ́wọ́ rẹ̀, a nídìí owó fund àwọn náà fẹ́ yìí kíìpù ara wa. Ọ̀tẹ́dọ́lá ò ní dáhùn nítorí pé ìgbàgbọ́ tó ní ni pé nínú wa náà láàárín tí ó lọ sọ fún ìjọba ní kí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ti fẹ́ gbówó lẹ̀ fún àwọn kan máa fẹ́ ra equipment táwọn náà ó fi fèsì Fúlàní. Ìjọba àwọn wọ́n di ẹ̀ káàkiri ibi tá a ti kan ìjàngbọ̀n nílẹ̀ Yorùbá nù. Àwọn olórí burúkú kan bẹnu wa tá a ti ìbọn bá ṣe yanjú kéèsì wọn ṣùgbọ́n kéèsì wọn nìbá wí ṣùgbọ́n nítorí pé a fẹ́ fọwọ́ wọn lèyìn ò gbọdọ̀ fọwọ́ ara ẹni ṣe rẹ ní àfẹ́ kí dá àwọn òpahun ní jámọ́ rowọ́ fúnra wa. Ẹ rí pé gbogbo tó ṣẹlẹ̀ yẹn kò sóògùn ẹni kò sí solution bẹ́ẹ̀ ṣùgbọ́n àfẹ́ kí dá àwọn òpahun nítorí jámọ́ rowọ́ nìyẹn. Ìdá àwọn ò gbọdọ̀ pa wọn bóyá àwọn èèyàn wa jẹ́rẹ́ kọ̀ọ̀kọ́ bóyá àwọn ajẹ́rọ́gbọ́n kọ́ bóyá change of mind lè wà. A ní Michael Adenuga bẹ́ẹ̀ la lóríṣiríṣi àwọn èèyàn tí wọn ò lówó táwọn yẹn tí wọ́n ṣe tá àti ran Yorùbá lọ́wọ́. Ṣé gbogbo wa la rí nígbà tí Tiwa Danjuma jáde tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé ẹ̀yin náà lọ wá ìbọn ibi kan sáré bá dé títí rí ìbọn ẹ lọ wá títí yìí tó bá ń ta sísì ẹ lọ wá. Ẹni tó sọ bẹ́ẹ̀ ó mọ ibi tí kinní yẹn dé dúró ni kinní yẹn ti dórí ẹ̀mí rẹ̀ because àlòkù sọ́jà lòun náà ó mọ̀ pé kò rọrùn kéèyàn ó jókòó báyìí kí kó sì máa pojú bá ẹni. Ó ṣòro gan. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ẹbí mi ẹni kí ni mọ́ra tí Yorùbá ti mú láti gbà tá a ti ń gbọ́ gbogbo wọ̀nwọ̀n yìí. Blame game mo ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní white ní wọ̀ kiri kò fẹ́ gbogbo ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan ní ọjà fúnlẹ̀ Yorùbá ni.
ṣe bá gbà tá a rí Ààrẹ Ọ̀nà Kakanfò là ń pè yìí tá a bá rí mọ́ tá a ní pera wa à ní pàǹ tó bá kù à ní sáláì mọ́ rí yín mọ́ o bàbá mo fi sọ̀rọ̀ ni lágbára Ọlọ́run gbogbo tí ó mú yín tá a fi ní rí yín mọ́ Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ fún yín lágbára Ọlọ́run ẹ̀ mọ̀ rí wa àwa náà mọ̀ rẹ́yìn náà bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho olóyè Sunday Igboho ni kíníkan ní ìgbà ni àwo ní àwọn alájẹkùn dojú sọ wọn tọ́ra à ń jẹ́ wọn mọ̀ rí wọn pé àwọn alágbẹ́kẹ̀lé tí ó bá wa jà olóyè Sunday Igboho sì sọ̀rọ̀ kan gbà kan tí gbogbo ayé gbọ́ ó ní gbogbo àwa tá a dún ìdínú mítì yẹn jọ́nà lọ́hùn èmi nìkan àtàwọn díẹ̀ nù wa ló ní tá a lè fi jà dání àwọn ìyókù kò sí ẹ bá wà tá a fi jà ó sọ physically kò sí nǹkan jà mo dẹ̀ ń sọ gbogbo ìgbà pé ní ogun láwa ẹ lọ múra àti wà nú ogun tá a mọ́jọ́ tí ó tó tán nínú ogun yẹn láwa báyìí onílé December 1st mo máa gbé ọ̀rọ̀ ìwá ni kí gbogbo yín ó lè bá a mọ stage tí ìrìn àjò ilẹ̀ Yorùbá dé dúró ló jẹ́ kí n máa sọ Ọlọ́run aláàánú tó dá tó sílẹ̀kùn ọjọ́ òní yóò jẹ́ ká sọdún ayọ̀ àwọn pípù yìí ṣe tán àti sọ ìbànújẹ́ òkú ìbànújẹ́ sínú ilé ọlá tí ń dùn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lánàá òde iṣẹ́ mọ̀ pé wọ́n tún wọ eruku again lọ́nà Kwara lánàá ọ̀nà Kwara yìí ṣe mọ̀ pé àwọn ará gbé wọ́n tó jí àwọn èèyàn gbé ní Kwara ṣé bá ṣe wá máa wòran rèé torí pé àmẹ́ni tí ó kàn tó bá dọ̀la tàwọn tó kàn láàrí lónìí àwọn tí ó kàn lọ́la àmọ́ àṣìmẹ́ni tí ó kàn ní ìdí rẹ̀ mo fi gbé àrọ̀ ẹ̀ wá láàárọ̀ yìí eléyìí tí mo mú wáyé kì í sọ̀rọ̀ awẹ́wàá mo fẹ́ kó déwájú bàbá Bọ́lá Ahmed Tinubu báyìí wípé Yorùbá náà ṣe tá àti gbára wọn lọ́wọ́ wàhálà ẹjẹ́ dọ́dọ̀ Mike Adenuga ẹjẹ́ dọ́dọ̀ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá kí gbogbo àwọn lẹ́ẹ̀kan lọ́jà lé Yorùbá kí wọ́n ra Yorùbá lọ́wọ́ kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí wa a nídìí ìrànlọ́wọ́ yín báyìí gbogbo bí tẹ́ bá wà lábẹ́ ilẹ̀ ìrànlọ́wọ́ yín ló kù báyìí ẹ dìde sáwa náà àwa fẹ́ dìfẹ́ǹdì ìlú wa ẹ dábàá náà dìfẹ́ǹdì àwọn èèyàn wa ìlú tó lálàáfíà bí ilẹ̀ Yorùbá ò sí kí ló dé táwọn kan kàn déédéé gbéra pé fẹ́ domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú àdèmọ̀ wòran àdẹ̀bẹ̀yìn abẹ̀yìn tẹ́ wàá jọba ẹ̀rí nǹkan kan ṣe sí sáwà wà ní sáàmà wòran lọ́ba Fẹ́mi Owódélé bẹ́ẹ̀ máa ń tọ́jú àwọn èèyàn rí bẹ́ẹ̀ láìpẹ́ yìí Logun State lánàá asata náà tó dé yìí ìbáradà lọ́gá tó máàcì lọ mi nílé máa fi hàn mi ní fi hàn nínú fídíò yìí tán máàcì wọn lọ tán mú tán arrest suspected kidnappers tá à ń rí káàkiri adẹ̀ ń pariwo fúnjọba agbára ìjọba ọ̀gbẹ́ mọ́ òdodo ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ tá a fẹ́ sọ nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu ipá yín ò ká tó ṣẹlẹ̀ gangan nu ṣùgbọ́n instead of tẹ́fù wá sọ pé ókè o ẹ̀yin náà ẹ lọ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ẹ̀ lè sọ jáde àwọn èèyàn sì ń ro títí yín mọ́ tiwa ìní jẹ́ kí ìyàwó máa jẹ wá wọ́n ní tẹ́yẹ̀ bá lẹ́ni ní mùsàn kì í mu kíkan ṣùgbọ́n àtúnwá àtẹ̀yí tó kan àtẹ̀yí tí ò kan àwárí kankan mu báyìí ìdí tí mi sọ̀rọ̀ ọ̀dí sí nìyẹn ẹ jọ nítorí tọlọ́run ọba gbogbo ilẹ̀ Yorùbá ẹni bá mọ ọgbọ́n ète àti ọ̀nà kan tá a lè gbégbà táwa náà fi ìkúìpù wa ara wa ní gbogbo Nàìjíríà pàápàá kò sílùú tí ò ní amórì tiwọn ṣé àwọn ọmọ Yíbò lẹ́fẹ́ kí wàhálà ọba ń ṣe ká má kó nǹkan jáde bọ́n ṣe wà yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tán máwọn èèyàn ń bọ́dà tán máwọn èèyàn ń sẹ̀bẹ̀ tán máwọn èèyàn ń di erékò pọ̀ ń gbébọn wọlé ṣé ilẹ̀ Yorùbá ní ń wá ni bí Yorùbá lọ sókè Ọya yóò máa lọ lẹ̀ Yíbò ojoojúmọ́ náà ń prepare ìgbà tán prepare fún gbogbo kíni táwọn àbọ̀ yìí ń wọlé gbogbo àwọn bọ́dà wa làwọn kọ́sítọ́ọ̀mù ti ń rí náà ṣe bí wọ́n release ẹ̀ ń gbà yà bí wọ́n release ẹ̀ ibì kan sáà làwọn kíní yẹn parẹ́ sí ìní wọ́n bẹ̀rẹ̀ wàhálà kò tí ì sí
àti gbọ́ sórí yẹn rí pé wọ́n wá ní à ń rìnbọn lọ́wọ́ àwọn èèyàn ní Abẹ́òkúta wọ́n kó bọn wọlé àgbọ̀rí níjẹ̀bú àgbọ̀rí níléṣà àgbọ̀rí lẹ́kìtì àgbọ̀rí lóńdó àgbọ̀ lóṣogbo àgbọ̀ lókùkù pé gbogbo àwọn ọdún tó wà ń bọ́ dáṣà ìbọn kan dédé wọlé síbẹ̀ wọ́n wá mú wọn àgbọ̀rí nílẹ̀ Yorùbá èsì yẹn náà mọ́ wa ṣáà wá pété àgbìyànjú lórí àlàáfíà tó ni torí ẹ̀ mo ṣe ń ké sí ẹ̀yin lẹ́kànlẹ́kàn lọ́jà ẹ̀yin tọ́lọ́hún ṣẹ́gi ọ̀la fún láwùjọ ẹ ṣàánú àwa náà ẹ ṣàánú wa ọ̀rọ̀ yìí ti di wóró sí wóró ṣé bá ṣe máa wòran rèé mo wá rí chọ́ọ̀chì kan ní Kwara lánàá wọ́n ń ṣèṣọ́jí wọ́n wá kó igi dání àtàdá àti arúgbó àti kìnní ní CAC kan ṣé àdá ni wọ́n fi fèsì àwọn arábé ni gbogbo kìnní ló mú mi wá ẹ ṣàánú wa this is December 1st ẹ ṣàánú wa ẹ má jẹ́ kí kìnní yóò bá wa wọdún tuntun ẹ já wa náà ní nǹkan àgbẹ́kẹ̀lé tá a lè fi jà equipment la nídìí ẹni bá sì mọgbọ́n tó lè fi wọlé ẹjọ́ wọlé á daṣọ àṣírí ìbò ẹ ṣàánú wa á mẹnu mọ́ ẹnu wa yóò dalè ẹ ṣàánú wa ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá parẹ́ wọ́n ń gbìyànjú àti palẹ̀ Yorùbá rùn èmi ké lásìkò tèmi mo ké mò ń pariwo báyìí ẹ ṣàánú ilẹ̀ Yorùbá ẹ wo gbogbo àwọn wàhálà táwọn bàbá yìí ti ṣe ẹ wo ìgbìyànjú àwọn ọdẹrìn lọ ẹ wo ìgbìyànjú àwọn bàbá wa Ògbórí Ẹ̀fọ̀n ẹ wo gbogbo wàhálà wọn ẹ má jẹ́ kí wàhálà wọn já sásán wàhálà Àfọ̀njá ẹ má jẹ́ ó já sásán gbogbo àwọn wàhálà àwọn bàbá wọn wọ̀nyí ẹ má jẹ́ kó já sásán nílẹ̀ Yorùbá kò dáa nǹkan ti fẹ́ bàjẹ́ nǹkan ti fẹ́ bàjẹ́ ẹ ṣàánú wa ẹ dìde ìrànlọ́wọ́ sí Yorùbá báyìí èyí tọ́lọ́ ń ṣẹ́gi ọ̀la fún láwùjọ ẹ ṣàánú ọ̀ràn Yorùbá ẹ já wa náà ní amórí tiwa ẹ ṣàánú wa tó ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn lánàá àwọn ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé Sultan of Sokoto wọ́n ń ṣe cover up lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí pé àwọn illegal miners tí mo sọ̀rọ̀ ń gbà lánàá ọ̀pọ̀lọpọ̀ wá ń jáde pé kíní kan evidence kan wá tẹ̀ mí lọ́wọ́ write up kan tí aláwùsá kan kọ ọba Haúsá ló kọ tí wọ́n pe wọ́n ní rejoinder kan wà rejoinder to the Sultan of Sokoto on his false and misleading claims about Fulani bandits in Nigeria 2021 statement ni 2021 ló ti ṣe statement yìí àwọn tó kọ write up yìí sons and daughters of Hausa land àwọn náà kọ àwọn ará Hausa wọ́n ń try láti clear air pé gbogbo nǹkan sọ́tà sọ tó ní àwọn bandit wá láti Senegal ni wọ́n wá láti kíní kan irọ́ funfun ògbúkúrọ́ wọ́n wá jẹ́ kó yé wa wípé all the lead bandit commander are Fulanis and they are Nigerians. Let the truth be stated clearly. Àwọn ni Buhari ń dájú wọn mẹ́sàn orúkọ wọn báyìí wà àwọn tó ti lead the bandit rí the first bandit tí wọ́n kọ́ rírí ọ̀nà pè ní Buhari ń dájì wọ́n ní is a Fulani band is a Nigerian Fulani Alilu Subuhu Nigerian Fulani náà pé wọ́n ní Dogongide Nigerian Fulani tó fi wá dórí Bello Turji gbogbo yín kọ́lẹ̀ mọ́ ni gbogbo àwọn wọ̀nyí ní sọ́tà àti clear ńgbà kan pé wọ́n yìí ṣe Nigerians wọ́n ní Nigerian Fulani ni wọ́n ní Ada Alero Nigerian Fulani ni Isiaku Boderi Nigerian Fulani ni Nasanda Nigerian Fulani ni Dankarami Nigerian Fulani ni none of these men came from Mali or Senegal. Their families, friends, networks and bases are all in Nigeria. But sọ́tà claim pé wọ́n yìí sọmọ Nàìjíríà
pé wọ́n kàn pa àwọn neighboring countries àwọn ni wọ́n wá ń ṣe wàhálà. The Sultan is the grand patron of Miyetti Allah and that is why he defends them. Àwọn Haúsá ló sọ bẹ́ẹ̀ o. The Sultan's position is compromised. He is the spiritual head of the Sokoto Caliphate, the top Fulani traditional authority in Nigeria, yes. The grand patron of Miyetti Allah, an association whose members have repeatedly justified banditry, yes. Defended herdsmen attacks, Sultan defend one total, and threatened Nigerian state. These statements are not from a neutral leader. They are from a man protecting his ethnic constituency. Even when some members are responsible for mass atrocities. That is Sultan of Sokoto. Àwọn èèyàn wá sọ pé not a single arrested bandit spoke Senegal Fofude or Guinea Pula. Gbogbo àwọn tí àwọn DSS ti wá arrest kò tí ì sí nínú wọn ẹni bá gbọ́ èdè Fúlàní dáadáa. Àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ Haúsá ni o. Kò sí nínú wọn tó sọ Haúsá foreigner tó sọ èdè tó sọ Fúlàní foreign pé gbogbo wọn pátá dialect Nàìjíríà náà sọ. Fúlàní Nàìjíríà ni wọ́n. Àwọn agbé wa lọ sáwọn area kan pé wípé Buhari dáríjì yẹn, he created the armed bandit movement. Wọ́n sọ yẹ tó create bòun ló dálẹ̀. Buhari ń dájì tí Haúsá pè dájì ní igbó. So Buhari ń dájì inú igbó lòun máa gbé. Inú igbó nílé Fúlàní. Òun ló dá wa olókọ́kọ́ bẹ̀rẹ̀ kínní ní Nàìjíríà. Àwọn sọ history bí kínní ṣe bẹ̀rẹ̀ ni o. Dógóngídé tá à ń sọ yẹn wọ́n ní he inherited banditry as a family tradition. Ẹ máa gbọ́ o. Wọ́n wá ní Alilu Subuhu father was a notorious armed robber. Bello Turji openly called banditry our profession. Openly call banditry our profession. Ó pe banditry ní profession wọn. Definitely Yorùbá sọ pé ọmọ òní bá pè lé ìyá rẹ̀ kò sí àsọdá. Rugas became military camps and kidnap factories. Fulani elites refused to condemn banditry for 10 years. Yes. For 10 years. So what exactly are foreign doing here? This terrorism is homegrown. Homegrown. Nítorí pé tẹ́ bá gbọ́ nọ́tà tí mo sọ lẹ́ẹ̀kan, mo nígbà tí wọ́n Fúlàní exist ní Nàìjíríà. Wọn ò tí ì lo 10 to 20 years láti bẹ̀rẹ̀ sí ní hit Ọ̀yọ́. Wọ́n kọ́kọ́ dọ̀yọ́ wó. Wọ́n kọ́kọ́ bayé Àfọ̀njá nílọrin. Wọ́n dárí àjọ Ọ̀yọ́ rú. Màtí Yorùbá rí nǹkan méjì tán ṣe yẹn, Yorùbá wá lọ dóde wọn. Àwa fún wọn chat yẹn mọ́ láti wọlé wa. Bọ̀mọ́ àwọn dèrò lọ́rin tí ọ̀dọ́dọ̀rọ̀ Nàìjíríà òyìnbó ló jẹ́ ká tó dẹni tó ń ti papọ̀ lédìí. Ibi tá à ń lọ nu. Ṣé ti ráwọn Haúsá tó dá wọn mọ̀? Ṣé rí nǹkan tó sọ pẹ̀lú wọn? Story wọn ni mo ra summarize fún yín yẹn. N tó wà bíbá pọ̀ write up yẹn pọ̀ gan. Màá post ẹ̀ sórí platform mi káwọn èèyàn ó lè rí. But mo kàn ra summarize, mo kàn pick àwọn kankan tó jẹ́ fact jáde ńbẹ̀. Láti lè jẹ́ kí ẹ mọ̀ Genesis pé kì í sọ̀rọ̀ mining ni nǹkan tó wà lẹ̀ yìí. Gbogbo èyí tẹ̀ ń gbé lọ sórí wọ́n mining, àwọn illegal miners, àwọn náà ń lo kinní kan, irọ́ ni o. Irọ́ funfun báláwú. Mo kàn fẹ́ káwọn èèyàn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó jẹ́ ẹni tó lọ́n ṣẹ́gi ọ̀la fún láwùjọ kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí ìran Yorùbá ni. Ẹ jẹ́ ká prepare ara wa inú ogun la wà. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí kinní yìí láàárọ̀ yìí torí èmi ọjọ́ ajé nǹkan kò mọ̀ wá bí ó ti jẹ́ bí ó ti mú lọ. Lágbára Ọlọ́run à ní pàdé tí ó jẹ wá o. Títí tá fi máa pàdé ara wa padà lórí àkọ́tún ètò lórí ìkànnì yìí. Èmi ti yín tòótọ́ Bàbá Àṣà.